ọmọ Yorùbá àṣírí ti tú ìkọ́nú àwọn mínísítà Nàìjíríà ó ti jẹ́wọ́ gbogbo bí àwọn ṣe jọ wà papọ̀ pẹ̀lú àwọn tó ń fẹ̀mí wa ṣòfò nílẹ̀ Yorùbá. ìyẹn ní kọ́kọ́ nǹkan mẹ́ta ni mo mú wá fún yín lónìí yìí. ọmọ Yorùbá eléyìí gbẹnu tán, mo fi Ọlọ́run Olódùmarè bẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé, ojú tẹ fi ń wò mí kò ní fọ́ lágbára Ọlọ́run, ọwọ́ tí ẹ̀dẹ̀ fi ń comment kò ní kọ́, wàhálà ò ní dé bá yín, nǹkan ò ní ṣẹ̀dí yín. Mo fi Ọlọ́run ọba bẹ̀ yín, ẹ bá mi pín fídíò yìí kó dọ̀dọ̀ bàbá Tinubu, torí pé àṣírí ti tú àti rí fùrẹ́dìẹ, àṣírí ti tú àti rí fùrẹ́dìẹ. nǹkan mẹ́ta ni mo gbé wá. Mo fẹ́ jẹ́ kí ẹ bá mi pe gbogbo ọba ilẹ̀ Yorùbá pátápátá kó wá wo fídíò yìí. Mo fẹ́ jẹ́ kí ẹ bá mi sẹ́ndì fídíò yìí sí gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé kí wọ́n lè mọ̀ wípé òmìnira ló kàn. nǹkan mẹ́ta ni mo gbé wá sẹ̀. ó ní àṣírí nǹkan kan tó ṣẹlẹ̀ nílùú Ògùn State tí wọ́n gbé sí newspaper, èmi á bá yín sọ síta nísìn. ìyá alákọ̀ọ́kọ́. ẹlẹ́ẹ̀kejì, ìdí tí ó ṣe jẹ́ Shettima ló lọ fún United Nations, ó di méjì. ẹlẹ́ẹ̀kẹta òun ni tí mo máa kọ́kọ́ sọ yìí. kábíyèsí Elédùmarè, ọmọ Yorùbá ó ti débi tó jẹ́ wípé a ní láti bẹ̀rẹ̀ sí ní fura báyìí, torí pé ìfura lògùn àgbà. báwo lẹni tí ó ń ṣe papọ̀ pẹ̀lú àwọn afẹ̀míṣòfò tí irú ẹ̀ tó ṣe máa wà nínú ìjọba? kò ń ṣàwà lásán o, kódà ẹni tó sọ lẹ ti máa gbọ́, ẹnu ara ẹ̀ ló fi sọ. báwo ni irú Mẹ́tawálé tẹ́nu ń kùn tó ṣe máa wà nípò Minister of Defence? bàbá Tinubu kí lẹ̀ ń ṣe lè fún? bàbá Tinubu kí lẹ̀ ń ṣe tẹ́ ń ṣe yìí fún? àwọn Fúlàní ò mà láyọ̀ lé, Fúlàní ò mà ṣe fẹ̀yìntì, Fúlàní ò mà ṣe pọ́nlé. kábíyèsí Elédùmarè, bàbá Tinubu, nǹkan báyìí àwa mọ̀ pé kí àwa tó lè gbọ́, ẹ̀yin ti gbọ́, ẹ ti mọ̀. Because as the #1 citizen, you have the highest intel and intelligence. ẹ bá mi pín fídíò yìí kó kọ gbogbo ọba ilẹ̀ Yorùbá. ohun tá à ń pariwo látijọ́ yìí ó ti ṣẹlẹ̀. ohun tí à ń pariwo ó ti ṣẹlẹ̀. ṣùgbọ́n nígbà tá à ń ṣe nígbà yẹn, ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọ́n rí wa bẹni tí ò mọ tó ń ṣe. inú mi ti ẹ̀ dùn pé ọ̀pọ̀lọpọ̀ wọn àwọn bó ti ń fẹnu wọn kàmpéènì sí. now kí kọ́kọ́ bẹ̀rẹ̀ ní àtorí ọ̀rọ̀ tí Mẹ́tawálé sọ, bó ṣe jẹ́wọ́ màá kọ́kọ́ pìlẹ̀ fún yín kí n tó wá bọ́ sí ìtò kí gangan. ẹ kọ́kọ́ gbọ́ ilé ìná. kábíyèsí Elédùmarè. gómìnà dáńgá làwà wọ́n mà ti fi ọ̀rọ̀ lójú lórí àwọn tó ń ṣe àtìlẹ́yìn fún àwọn Fúlàní ajínigbé àti apààyàn lórílẹ̀-èdè Nàìjíríà, ilé tíjọba ń pè ní báńdíìtì, pẹ̀lú bó ṣe ní àwọn ìròyìn àìdájú àti ìròyìn tó rántí wípé mínísítà kékeré tó tún ọ̀pọ̀ lórílẹ̀-èdè yìí, ìyẹn Minister for State of Defence, Alhaji Binu Pase tó jẹ́ gómìnà lẹ́yìn ìpínlẹ̀ Zamfara, ṣe pé ògbónágbòògbò náà tó ń ṣe àtìlẹ́yìn àti bàbá àṣàlẹ̀ fún àwọn Fúlàní apààyàn àti jínigbé tí ìjọba ń pè ní báńdíìtì. lọ́rọ̀ tó ń pe gómìnà dáńgá làwọn àròjẹ fẹ̀sùn kan Binu Pase wípé ó wà lára àwọn tó ń ṣàtìlẹ́yìn fún àwọn báńdíìtì tó ń bẹ̀rẹ̀ kiri pàápàá ní ìpínlẹ̀ Zamfara àti ìpínlẹ̀ Sokoto àti àwọn ẹ̀rọ Nàìjíríà tó ń pè ní North West. ṣùgbọ́n tí Binu Pase tó ṣe ìfẹ̀rẹ̀wérọ̀ lọ́sẹ̀ yìí lórí tẹlifíṣàn Channels tó sì ní ohun tí fi kòránì ìbúra ipò ìrìnkùnmọ́ ìpọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ báńdíìtì tó ń da Nàìjíríà láàmú àti bóun kì í ṣe bàbá àṣàlẹ̀ wọn. ṣùgbọ́n nígbà tó wọ́n pe mínísítà Tinubu ìgbé iṣẹ́ lóòótọ́
ènìyàn ń bá àwọn báńdíìtì dúnàdúrà lásìkò tó wà ní oko gómìnà Zamfara ìṣẹ̀lẹ̀ gómìnà Tàyábì ìwọ̀n gómìnà ìrànlọ́wọ́ ìpínlẹ̀ Zamfara tó jẹ́ mínísítà kékeré tó ọ̀gbìn Nàìjíríà bá ń bá ìlú ìtọ́rẹ̀ kò nọ́mbà yẹn ṣọ̀tàbí òṣùpọ̀ tó ní kì í ṣòro nìkan. kí lọ gbọ́dọ̀ yẹn ó ní lóòótọ́ ni òun máa ń bá àwọn afẹ̀míṣòfò ṣe ìpàdé ó ní ẹ̀rí kò ń ṣòwò nìkan ó ní òun àti gbogbo gómìnà ilẹ̀ Haúsá ṣé àsọ fún yín pé gbogbo àwọn gómìnà tó wà nílẹ̀ Haúsá Fúlàní ni wọ́n ṣé mi sọ fẹ́ èèyàn wa mo sọ fún yín I told you people mo náà wọn ara bí they are working in hand ṣègbọ́n òní Mẹ́tawálé ti fẹ́ràn rẹ̀ sọ yìí ó ní lóòótọ́ òun máa ń bá wọn ṣèpàdé ó ní òun nìkan dẹ̀kọ́ ó ní kódà pé dárúkọ àwọn tí wọ́n jọ ń ṣe èmi tì yẹn gan ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá ṣé ẹ rí ṣègbẹ́gbọ́dọ̀ tí wọ́n ní Mẹ́tawálé sọ pé òun nìkan kọ́ lòun bá àwọn afẹ̀míṣòfò ṣe mítì kí ló wà láàrin gómìnà àti terrorist ìpàdé wo ló wà láàrin gómìnà àtàfẹ̀míṣòfò ṣé àsọ fún yín wípé gbogbo bó ti wá ń pa àwọn àgbẹ̀ wa nílẹ̀ Yorùbá tó ń pa àwọn ọmọ Yorùbá tó ń fi tipátipá bá àwọn àǹtí wa sùn tó ń fi tipátipá bá àwọn ìyàwó wa sùn tó ń fi tipátipá bá àwọn àbúrò wa obìnrin sùn a sọ fún yín wípé kò ṣẹ̀yìn àwọn olórí burúkú yìí àjọ ọmọ gbogbo wọn ni àjọ ọmọ gbogbo wọn ló máa àbí ní tìwò lọ́jọ́ ń ṣe kí ni ìpàdé wèrè àtàsíwé kí ló fẹ́ máa sọ kí ló jọ fẹ́ máa sọ ẹ̀yin bàbá wa wọ́n fojú àwọn Fúlàní àfojú yín rí ṣégbè ó ti ń ṣẹlẹ̀ báyìí ó ti ń ṣẹlẹ̀ ṣèbílẹ̀ ló ṣẹlẹ̀ Ogun State yìí ẹ sì máa gbọ́ ẹ kọjú ẹ má kọjú kódà ó ní ọ́díò kan tí mo tún máa play fún yín ọ́díò yẹn wà very very powerful bọ̀kí tó play ọ́díò yẹn kì í sáré ṣe àwọn tó jẹ́ kéékèèké yìí mo fọlọ́ ọ̀gbẹ̀ yìí ẹ máa kọ sí comment section wípé àti ìlọlé ilé la fẹ́ lọ àti ìlọlé ilé la fẹ́ lọ ẹ máa kọ sí comment section wípé we want to regain our freedom gbogbo àwọn ọ̀rọ̀ tí mo sọ yìí ẹ summarize ẹ̀ ní English sí comment section èmi mo sọ bẹ́ẹ̀ fún yín mo sọ fún yín tẹ́mi bá bẹ̀rẹ̀ wá ṣe fídíò mi wá ṣe fídíò torí owó mi wá ṣe fídíò torí pé káwọn èèyàn lè mọ̀ mí níwọ̀nba tèmi mi lè débì kan kí wọ́n ní rògbì bẹ́ẹ̀ Ọlọ́run ló ní kó rí bẹ́ẹ̀ àtẹ̀yìn ìyá àti bàbá wa tẹ̀ nífẹ̀ẹ́ wa ìdí nìyẹn tẹ̀ ṣe gbọ́dọ̀ wà active lórí fídíò tá a bá ṣe ẹ máa comment ẹ máa kọ opinion yín àwọn àṣírí tẹ́ bá mọ̀ ẹ fi sí comment section. The international communities want to hear from you. Mo sọ fún yín wípé comment section àti fídíò tá à ń ṣe yìí nìkan ni international communities lè fi mọ̀kọ́ tó ń ṣẹlẹ̀. Bẹ́ẹ̀ ni màá fún yín ní evidence kan tí mo sọ nísìnyí. Now ẹ máa gbọ́ o ó máa dárúkọ àwọn tí wọ́n jọ ń ṣe mítì pẹ̀lú àwọn tó wá ń pa wá nílẹ̀ Yorùbá. A bẹ̀ sọ fẹ́yìn ọba wa kí lẹ tún fẹ́ tọ́lọ́wọ̀ tí ì ṣe fún lẹ́yìn bàbá wa. Ẹ̀yin lọ́ba kò ṣe gbogbo yín o ìgbọ̀ tó wípé mi fẹ́ dárúkọ I just have to say it generally gbogbo wa la mọ̀ wípé àwọn ọba kọ̀ọ̀kan wà tá a máa ń dárúkọ lórí platform yìí tí wọ́n ń ṣe oníjẹkújẹ àwọn tó jó oníjẹkújẹ kó máa ró lọ́kọ̀ wọn ẹ torí nǹkan tí ẹ fẹ́ jẹ ẹ wá dákẹ́ àwọn olórí burúkú ọmọ màálù yìí wọ́n wà lẹ Yorùbá àwọn bàbá wa tó ń dáko wọ́n pa wọ́n ń jí wọn gbé wọ́n fi tipátipá bá wọn sùn ẹ̀yin bàbá wa dé káwọn gbéra ṣèbẹ́rù tó ṣẹlẹ̀ United Nations tí gbọ́ gbogbo ti gbiná èyí mo sọ bẹ́ẹ̀ fún yín ẹgbẹ́ play kiri ìtàn káwá bọ́ sí chapter títí Ogun State ó mà ṣe báńdíìtì náà ṣe àdúrà olóyè gómìnà bíi gómìnà pẹ̀lú nàìjà gómìnà olóyè tàṣílẹ. ẹ jẹ́ ń fà á sí ẹ̀yìn díẹ̀ kẹ́jẹ́ ń fà á sí ẹ̀yìn díẹ̀ nàìjíríà bá jẹ́ olóòótọ́ rẹ̀ kò nọ́mbà yẹn ṣèpàdé ṣùgbọ́n iṣẹ́ òun nìkan rẹ̀ gómìnà onílẹ̀ àwọn báńdíìtì náà ṣèpàdé
ìlànà gómìnà bíi gómìnà ìpínlẹ̀ Niger, gómìnà ìpínlẹ̀ Katsina, gbogbo náà ìrìn ọmọ bẹ́ẹ̀ báyìí ti ṣèpàdé nítorí pé nígbà tí òun wà nípò gómìnà ìpínlẹ̀ Zamfara níṣẹ́ ni òun pa gbogbo àwọn ọmọ ìlẹ́rẹ̀ tí wọ́n wà ní ìpínlẹ̀ Zamfara sọ̀rọ̀ tí ó sì ní gbogbo wọn nípa ìlú ẹ̀kọ́ yẹ kí ìlú àbáyọ̀ báyìí ti náà ṣèpàdé ìlú ọ̀nà àbáyọ̀ nínú mọ̀tàwárì ní ìlú yóò fi bá wọn ṣèpàdé láti lè wá àlàáfíà ṣùgbọ́n tó kì í ṣe pé òun ṣàtìlẹ́yìn fún wọn tàbí pé òun jẹ́ ẹ̀dá àṣàlẹ̀ rẹ̀. ṣùgbọ́n nígbà tí ó sọ̀rọ̀ nípasẹ̀ akọ̀wé ìròyìn ẹ̀mí agbẹnusọ chief press secretary to the governor ìyẹn ọ̀gbẹ́ni Sulaiman Idris gómìnà dábẹ̀ làwọn àmì irú ẹni gómìnà tàyánì nípa ẹni ọ̀rẹ́ ti fi ọjọ́ ẹ̀sọ́ ààrẹ bẹ́ẹ̀ ní ìtìlẹ́kùn tó gbà ṣiṣẹ́ fún ẹgbẹ́ ó ń ṣàtìlẹ́yìn fún ọ̀gbẹ́rìntì orí ìlú ọ̀pọ̀ àwọn tó mú ẹgbẹ́ rẹ̀ lọ́sọ́dọ̀ olùdámọ̀ràn pàtàkì nínú ẹ̀rọ ìtì àkókò Nàìjíríà ìlú national security adviser alájì lórí ìgbàgbọ́ bẹ́ẹ̀ fẹjọ́ gómìnà tàyánì sọ pé olórí bẹ́ńdíìtì lágbà sílẹ̀ ìjọba tàbí ṣe ní lọ́sẹ̀ ètò àkókò torí o tó sì ní gbogbo ẹ̀rí káyọ̀ ní àwọn tí kò fún Tinubu àti lórí ìgbàgbọ́ nígbà yìí ẹ̀rọ pé mínísítà tó ti dẹ́gbẹ́ tó ẹ̀kọ́ Nàìjíríà gómìnà tàyánì ó ṣàtìlẹ́yìn fún bẹ́ńdíìtì àwọn fúlàní tó ń pààyàn pé lọ́dún díẹ̀ rẹ̀ pé ó ti di wàhálà o tí gómìnà dáìbẹ̀ làwà nípasẹ̀ agbẹnusọ àmọ́ Idris tó sì ti la ẹ̀rọ mọ́lẹ̀ pé àwọn yóò fi àwọn ẹ̀rí àdúgbàgbọ́ sí ìjàlá ìpẹ́ yìí pé gómìnà tàyánì ọ̀gá àti alátìlẹyìn ẹ̀rọ bẹ́ńdíìtì rẹ̀ ní Nàìjíríà. ṣèbáyìí náà ti gbọ́ kò sí má jẹ́ kí wọ́n gbọ́ bẹ́ẹ̀ mọ́ gọ́ọ̀nà lẹni tó sọ̀rọ̀ yìí ó ní òun ní ẹ̀rí more than enough evidence láti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹni tí bàbá Tinubu fi ṣe minister of state defence wípé afẹ̀míṣòfò ni bàbá sàlẹ̀ àwọn afẹ̀míṣòfò ni èmi kọ́ mo sọ tó bá jẹ́ mi ni mo sọ ẹ̀ náà ṣe fídíò pé láti máa kó sí ẹ̀sà òyìn láyà kíníkan ẹ wò ó ọ̀rọ̀ ti kọjá bẹ̀yẹn bó tiẹ̀ jẹ́ pé ohun tó bá máa gbà làwa Yorùbá máa fún amadádúró lórí self determination yìí ànídákẹ́ pé ká máa pariwo yìí ọmọ Yorùbá ẹ máa kí ayé kú oríire o pọ́lọ́ fún wa léèyàn bí Chief Sunday Igboho ẹ máa kí ayé kú oríire pọ́lọ́ fún yín ní olórí Ọlọ́run fún wa ní olórí bí bàbá wa Professor Banji Akíntóyè ń tà sọ ìkọlà bá máa sọ ṣẹlẹ̀ àwọn ìtẹ́bá rántí ẹ̀yìn tẹ́bá tí ń tẹ̀lé mi tipẹ́tipẹ́ mo sọ̀rọ̀ kan about 3 or 4 months ago tí mo lóyìnbó kan wà tó jẹ́ Matthew Cars tí mo ní gbogbo bí àwọn delegate tí wọ́n rán lọ láti máa káńtà kan tí à ń pariwo ẹ̀ ó dúró sí wọn lọ́rùn tán ni gbogbo àgbáyé ló mọ̀ wípé nǹkan tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí ṣẹlẹ̀ but wọ́n retí ká wá sọ ọ́fíṣíálì kí má tí ì lọ síbẹ̀ yẹn torí tí wọ́n máa sọ eléyìí màá fún yín ní audio backup ẹ̀ now bàbá wa gọ́vnọ̀ Dàpọ̀ Abíọ́dún ó mà ṣe o mo mà ní ìfẹ́ yín pọ̀ o mo mà ní ìfẹ́ yín pọ̀ o mo mà ní ìfẹ́ yín pọ̀ o kò rẹ̀ ṣèmi nìkan ni mo ní ìfẹ́ yín ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá ló ní ìfẹ́ yín bàbá wa Dàpọ̀ Abíọ́dún ohun tó bá ṣẹlẹ̀ ẹ pariwo ẹ̀ síta ẹ jẹ́ kí gbogbo ayé gbọ́ a mọ̀ pé gómìnà tó dá ni yín a mọ̀ pé gómìnà tó fẹ́ àlàáfíà nípínlẹ̀ Ògùn ni yín a mọ̀ pé gómìnà tí ò fẹ́rẹ̀ jẹ ni yín ẹ jáde tán ẹ má jẹ́ kó pààrọ̀ èèyàn wa tán ẹ má jẹ́ kó pààrọ̀ èèyàn wa tán a sọ fún yín a ní lẹ́yìn ìgbà tó bá pààrọ̀ aráàlú tán tí wọ́n fún wa gbẹ tí ó sówó lọ́wọ́ anybody mọ́ wọ́n á bọ́ sórí àwọn politician wọ́n ti bọ́ sórí àwọn politician báyìí o gbogbo ẹni ni mo fi sọ fún yín kódà newspaper ti gbé but everybody sọ̀rọ̀ lórí ẹ̀ èmi máa kà á fún yín nísìnyí kẹgbọ́ tó bá dàbí rọ kí PPRO Ogun State kọ́ wá dìbọ́ọ̀kì kan tí mò ń sọ yìí ẹ farabalẹ̀ kò gbá sápá gìrì rárá ń tá máa farabalẹ̀ yóò lẹ́yọ kọ̀ọ̀kan ni
ń ta máa farabalẹ̀ yọ one after the other ni. Now kí kó tó di pé máa bẹ̀rẹ̀ sí ní kakini ẹ̀yà dókè ìpolówó ọjà. Bitter tea ẹkùn tí ń wọ̀yá àjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́ẹ̀tì ẹ̀ tẹ́sí yádànù nínú àgọ́ ara yín. Òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀, a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa. láàólá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. Bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìsétọ̀ tí a mọ̀ sí prostate cancer, gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá òun ni láàólá Aba bitter tea yóò bá wà yá àjà. Ìṣòro ara ríro ńkọ́ láàólá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wá rí egbòogi láàólá bitter tea rà. Àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀dó sí ẹ mẹ́sẹ̀gì wọn lórí àwọn WhatsApp numbers yìí +44742452737 àbí àwọn Nigeria numbers yìí 08033194355 tàbí 08026265000. kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ ti kàn jẹ̀gbọ̀n lọ́wọ́ láàólá bitter tea gbẹ̀lura kò rí yàtọ̀ bẹ̀. Ẹ káàbọ̀ padà ẹ̀yin ènìyàn wa. láàólá bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe egbòogi àti àgbo. Bóyá o fẹ́ pẹ́ lórí ẹ̀, o fẹ́ àdódùn, o fẹ́ nǹkan ọmọkùnrin ẹ kéré, o fẹ́ ṣèpù exercise tó like tó nífẹ̀ẹ́ sí, ẹ pè láàólá bitter tea. Anything medical mo lè fọwọ́ wọn sọ̀yà, and they supply all over the world. Now ibi tá à ń lọ́ra dé mo mọ̀ọ́mọ̀ fi ọ́díò yẹn fẹ́ fi ṣe eégún ńlá tó ń kẹ́yìn ìgbàlẹ̀ ni, torí tí bá ti pé ọ́díò yẹn tán màá end the program. Kò sí kọ̀ọ̀kan tí mo fẹ́ sọ mọ́, gbogbo nǹkan tí mo fẹ́ sọ ti wà ní ọ́díò yẹn. Màá kọ́ ṣe analysis láti bẹ̀rẹ̀ ni. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, now ẹ bá gbọ́ o, wọ́n ní gunmen attack former House of Representative member. Ẹni tó jẹ́ former House of Representative nípìnlẹ̀ Ògùn, àwọn ajínigbé olórí burúkú tí à ń sọ yìí wọ́n ti kọlù. Wọ́n ní it was gathered that the incident occurred in Akko village and at least 2 farmers were injured. One who is a man in his early 70s who suffered from multiple. Wọ́n fi àdá ṣá máa yẹn ní ṣàkúṣà, wọ́n ṣá orí ẹ̀ ní ṣàkúṣà, wọ́n ṣá ẹsẹ̀ ṣá ọgbà rẹ̀ ní wọ́n ṣá dìgbà tó bá ń kun ẹran. Ẹ máa gbọ́ o. Government suspected to be armed robbers. Ọsọ bẹ́ẹ̀ ni gbogbo alamọ̀ wípé àwọn Fúlàní olórí burúkú yìí ni, but wọ́n lè má fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀. Attack a farm owned by former Ogun State House of Representative member Adesegun Adekoya, who was violently attacked on Thursday. Wọ́n attack ẹ̀ díẹ̀ ló kù kí wọ́n pa. Kódà wọ́n ní wọ́n ṣá ní ṣàkúṣà. Ó mà ṣe o. According to Punch, Odutola reported that the police were alerted about the attack at the victim. Iléeṣẹ́ ọlọ́pàá náà ti dá sí. Bàbá wa Gómìnà Dàpọ̀ Abíọ́dún, èmi a máa appreciate yín torí pé táwa Yorùbá nation tá bá fẹ́ ṣe anything ní Ogun State ẹ máa ń gbà wá láyè dáadáa. So ó jẹ́ nǹkan tèmi ṣe ń torí ẹ̀ tí máa respect yín up to now. Ìyẹn bẹ́ẹ̀. Now ibi tá à ń lọ la dé yìí nísìnyí báyìí ó ti dé stage ká máa béèrè lọ́wọ́ ara wa wípé ṣé ara wa ni bàbá Tinubu ṣá, ṣé ọmọ Yorùbá bí tiwa ni wọ́n ṣá. tó I'm sorry for this statement. Ó ní kọ̀ọ̀kan tó ṣẹlẹ̀ tí mo ṣe fẹ́ béèrè. I don't have any issue pé bí àwọn vice president lọ sí United Nations, àwọn other countries náà wà tó jẹ́ pé president wọn wà, prime minister wọn wà, tí wọ́n rán àwọn tó jẹ́ key people, ṣùgbọ́n wọ́n rán àwọn tó ní rẹ́kọ̀dù tó dáa. Number 1, bàbá Tinubu. Ṣé ká sọ pé ẹ̀yin àti Ṣètìmá
ẹjọ́ ń àṣìṣe kò yé mi tó àmọ́ pé kọ̀ọ̀kan ò ṣe yín lọ sí United Nations General Assembly lọ Shettima lẹ rán Shettima tẹwà lọ rán ìjẹ́gbọ́ nǹkan tó sọ níbẹ̀ fẹ́yìn tẹ́bà ìtì gbọ́ ni máa play ẹ̀ fún yín nísìn. Shettima tí bàbá Tinubu rán lọ bẹ̀ kò mẹ́nu bà bí àwọn Fúlàní ṣe ń pa wá. Báwo ni bàbá Tinubu bọ́ ṣe máa rán ọmọ Fúlàní lọ sí United Nations? Báwo ló ṣe jẹ́ Fúlàní lọ máa rán lọ? Ẹ lè rán Senate President lọ, ẹ lè rán Minister of Foreign Affairs, ẹ lè rán ọmọ Yorùbá tàbí ọmọ Igbo tó máa lè sọ òtítọ́ ọ̀rọ̀ kan tó ń ṣẹlẹ̀, ẹ lè rán wọn lọ́bẹ̀ instead of Shettima. Tí ó bá ń ṣe pé Shettima jẹ́ Vice President ti Nàìjíríà, ẹ rò pé Amẹ́ríkà máa gbà kó wọ̀lú àwọn ni? Ṣé ẹ rò pé máa gbà kó wọ̀lú àwọn? Ní gbogbo àgbáyé kò sí ìlú tó ń fi ọ̀rọ̀ ó mà ṣe o Shettima wá ń débẹ̀ ó wá lọ ń wí kòtò ohun tí ò tiẹ̀ jọra wọn. Ó fi ọ̀rọ̀ bí wọ́n ṣe ń pa àwa ọmọ Yorùbá kò mẹ́nu bà á. Báwọn Fúlàní ọmọ ìyá ẹ̀ bí wọ́n ṣe pa wá ilẹ̀ Yorùbá kò sọ, gbogbo problem ta ní kò sọ. Now ẹ̀jẹ̀ ń pè ọdún ìfún mo fẹ́ jẹ́ ká gbọ́ ọdún yìí. Mo lè má play ọdún yẹn tán because ó dùn gan torí ẹ̀mí wọn mọ̀ fi sọ́wọ́ ẹ̀yìn. Now ó mà ṣe o Yorùbá à ń fò rárá wa ṣeré. We are joking with our life. Ẹ máa gbọ́ o. Ọmọ Yorùbá gidi ọmọ Yorùbá tó sílẹ̀ mi tó tún gbọ́ tó ṣẹlẹ̀. Lágbára o. United States 79th Congress UNGA United Nations General Assembly the 79th one ìkẹkọ̀jú ní ọgọ́rin lọ́sọ̀ọ̀sẹ̀ parí ẹ̀mí. Every head of state ló máa ń lo ọmọ Yorùbá Èkìtì. Bẹ́ẹ̀ni. Unfortunately jẹ̀ni. Àbí. Bàbá Tinubu èlò lọ. Bàbá Tinubu èlò lọ ó wá wọ́n Shettima. Ọ̀gbẹ́ni Kazeem Shettima. Bàbá Boko Haram. Ó wọ́n gbé wọn lọ sí United Nations. Allegedly ẹ ṣáà ń gbọ́. Láwọn gbogbo tó ṣẹlẹ̀ ní Nàìjíríà Shettima èdè bẹ́ẹ̀ ó sọ pé àwọn Fúlàní ti pa 39,000 kò sọ o Yorùbá. Èmi Boko Haram ó ti gbẹgbẹgbẹ nọ́ọ̀tì kan ó ti wà nínú igbó. Èmi bẹ̀ tó sọ fún ọ pé ebi ń pa Nàìjíríà o. Èmi bẹ̀ tó sọ fún ọ pé wọ́n ti gbé kí ẹmọ ìrònú ọjọ́ ta àwọn ènìyàn o. Shettima lọ sí United Nations. Nǹkan sọ̀rọ̀ Hamas àwọn àmáàsì pé wọ́n ní ìdìlú wọn. Wọ́n lè ní right láti ní their own state. Wọ́pọ̀ ìṣẹ̀lú èdè máa pa wọ́n bó ṣe ń pa wọ́n. Ẹ̀yin Yorùbá àgbààgbà ẹ̀yin Yorùbá ẹ̀fẹ̀ ayé lórí ṣẹ́yìn ìjọba. Shettima ń lọ sí United Nations of Nigeria ó lọ discuss ẹ̀rọ àmáàsì. Ṣẹ́yìn wọn ti Fúlàní tèmi wọn gbálẹ̀. Má ṣe. Kẹ̀kẹ́ fẹ́ bínú ẹ̀yìn àgbà tó yẹ kúrò dáadáa. Gbàtọ́ obìnrin kọ́. Kẹfẹ́rú ṣẹlẹ̀. Shettima the Nigerian Vice President ó lọ sí United Nations to discuss the problem tẹ́yìn ní Nàìjíríà. Bí Fúlàní ṣe ń pa wọ́n ṣe fẹ́ lọ. Táwọn ìgbà sọ̀rọ̀ fẹ́ determination. Ó lọ jà fún Hamas pẹ̀lú ìjà tí Hamas àti Israel ń jà. Bẹ́ẹ̀ni ó Shettima Kazeem Shettima ọmọ Fúlàní tó tó báwọn àwọn ní Nàìjíríà. Hamas ló ń lọ jà fún. Ìjà fẹ́ yọ ọmọ Yorùbá tẹ́lẹ̀ ẹgbẹ́ lọ kò sọ pé determination ó fi ń gbọ́ wàhálà lẹ́nu. Ṣé ẹgbẹ́ wa
láti ṣẹ́kọ́ náà wà Yorùbá especially ní tó ṣe pé wọ́n Nàìjíríà ló fẹ́ ṣe Fúlàní ló fẹ́ bá ṣe wọ́n pa 20,000 sí lára ni wọ́n lọ ṣùpá tí bàbá Akíntọ́lá sì gbé jáde ní àwọn bújọta ẹ̀ sọ́fà Fúlàní láàárín ìjọ ìdọ̀jọ́ pé nígbà tí àgbàgbà àwọn olóògùn Buhari tọ́wọ̀ lórí èlòmí wọ́n sọ́fà wọ́n náà ti pa ní ìjọ ọlọ́sẹ̀ ọmọ yìí tó ń ṣèlú bẹ̀rẹ̀ tó wà bẹ̀rẹ̀ àti lẹ́yìn 13,000 fún rẹ̀ ṣètúmọ̀ wá dìde ó kẹsẹ̀ ẹsẹ̀ sí méjì ó kọ̀wé sí ìwọlé ìgbésẹ̀ pẹ̀lú àwọn ọmọ mẹ́tìtì àti mẹ́tà àti tẹ́kọ̀ lọ ó lọ discuss àmáàsì ìwọ̀n tó yẹ òjò wá tẹ́ ní Nàìjíríà láti rẹ̀ pèpè fún ẹsẹ̀ àwọn ojú tí ó rẹ̀ wá àmáàsì ló lọ́jà fún gbogbo ìdíje tẹ́lẹ̀ ìdáni ṣẹlẹ̀ ẹ̀jẹ̀ ìgbà ọ̀dọ́ lè tẹ̀lé gbà ìgbà ọ̀dọ́ tó bẹ́ ìgbà contribute sórí burúkú ègbò òṣìṣẹ́ àwọn Fúlàní tó ń dẹ̀wò àwọn kọ́là tó ń dẹ̀wò ẹ̀yin ọmọ Yorùbá gan lọ́wọ́ sí you are complicit you are compromise ẹ ti conspire pẹ̀lú wọn ní bá wa débẹ̀ èmi ni wọ́n sọ bẹ́ẹ̀ pẹ̀lú gbọ́lọ́hún Ọlọ́run ti ní nínú yín ẹ̀jẹ̀ sẹ́lẹ̀ nílò ìbọn lọ́wọ́ ọlọ́lá tẹ́ẹ̀ta kúrú gbẹ́sẹ̀ ìgbẹ́ kọ́ máa pa ọmọ tí lọ́wọ́ yín ní gbé ilẹ̀ lórí yẹn àjọkí àwọn ìjọba pẹ̀lú báyìí káàkiri máa dé ìgbẹ́ tó bá jẹ́ kó tó di pọ́sílù òun ní ìlú ṣojú ẹ̀. torí ẹgbẹ́ kí fúnra mi máa pẹ̀lú ẹni àwọn oníwò sọ̀rọ̀ tó gbẹ́ ilẹ̀ fẹ́ kú torí fúnra mi ò sí ìpamọ́ ní gbogbo ọmọ níwò fúnra wọn yín. now ọdún ìdùn mo máa fi líǹkì WhatsApp fan base mi màá fi sí comment section kẹ́ join màá lè send audio sínú group yẹn ẹ̀yin náà wò bàbá Tinubu fẹ́ rán lọ sí United Nations ẹni tí ò ní good record ẹni tó pa Amẹ́ríkà gbé olùgbà kọ́wọ́ ìlú wọn tí ó bá ti kí wọ́n gbé immunity lọ Shettima ọmọ Fúlàní tó wà ní àwọn tí àárín pẹ̀lú àwọn Fúlàní tí sitting governor tó confirm ẹ̀ fún wa pé Shettima pé Mẹ́ta Wálé and these two are in your government Shettima vice president Mẹ́ta Wálé minister of state defence sitting governor ẹjọ́ máa ní wá pé evidence wà lẹ́bìbà wọ́n bí èyí náà kò deny now Mẹ́ta Wálé jẹ́wọ́ bàbá Tinubu what is going on ṣé kò kìí ṣe kọ́tà àwọn ẹ̀yìn ìwé wẹ́dá sọ̀rọ̀ sọ́rọ̀ yìí what is going on Shettima vice Mẹ́ta Wálé minister of state defence ẹsẹ̀ òwe nínú wà bàbá Tinubu kí ló ṣẹlẹ̀ ṣé kò ṣe kọ́tà àwọn bàbá Tinubu afọlọ́ọ̀gbẹ̀yìn ẹtú okùn lọ́rùn àwọn ọmọ Yorùbá ẹjá máa bá tiwa lọ àwa ti rí nísìnyí wípé ìjọba Nàìjíríà kò lè gbà wá lọ́wọ́ àwọn tó ń pa wá a lè ti rí pé ìjọba Nàìjíríà wọn ò lè jẹ́ ká gbégbé ayé citizen and àwa gan a ò dẹ̀ ready àti gbégbé ayé refugee and we are not ready to live as a slave we cannot be living as a refugee in our country enough is enough. Baba Tinubu ẹ kàwé o you are well educated and you knew very well what is called future. Àwọn ọ̀dọ́ a ní future o a ní future a ò wá ní la ojú wa sílẹ̀ torí ambition yín kí future gbogbo àwọn ọmọ Yorùbá kó wọ omi kó wọ òkun we are not going to take that. Tó bá jẹ́mi ni bàbá Tinubu ni Mẹ́ta Wálé màá kọ́kọ́ suspend ẹ̀ pé kó lọ clear orúkọ ara ẹ̀ náà gómìnà ẹ̀ náà sọ this sitting governor sọ ó sọ
ó ní tó bá jẹ́ òun ní Mẹ́tawálé òun á lọ clear orúkọ òun, kò wá kọ́kọ́ step aside from that office and go and clear your name. A ní Fúlàní ń pa wá, à ń pariwo kí bàbá Tinubu lè sọ ní UN. Fúlàní ni wọ́n tún wọ́n lọ bẹ̀ lára àwọn táwọn yí pẹ̀lú àwọn tó tún wọ́n ní pa wá, lára àwọn láàpẹ̀ tí wọ́n lọ sí UN. Gbogbo wa la rí fídíò ìgbà tí tíṣẹ̀tì máa tó wà ní tíṣẹ̀tì máa wà gọ́vùnà. Ayé òun àtàwọn Fúlàní yẹn pọ̀ náà tí wọ́n di Mẹ́tawálé náà kọ́ ìgbà tó wà gọ́vùnà. Tí ó bá tiẹ̀ ṣojú wa, ṣé sitting governor máa parọ́ ni? Gọ́vùnà stéètì tí Mẹ́tawálé ti jẹ gọ́vùnà, ó ń confirm ẹ̀ pé òun ní more than enough evidence láti prove pé Mẹ́tawálé ó wà lára bàbá àṣàlẹ̀ àwọn tó pa wá nílẹ̀ Yorùbá. Ẹ̀yin àgbàgbà wa nílẹ̀ Yorùbá ẹ̀jẹ̀ dákẹ́. Ṣèlẹ́gbọ́n tí Mẹ́tawálé sọ pé òun nìkan kọ́ lóun máa ń bá wọn tó pa wá sọ̀rọ̀. Ó ní gbogbo òun àtàwọn gọ́vùnà kọ̀ọ̀kan ní ilẹ̀ Haúsá. A sọ fún yín, these northern leaders are Fulanis. Fúlàní ni wọ́n kì í ṣe Haúsá. Go so good, kìkọ́ náà wọn tọ́jú northern leader ti jáde wá sọ náà. Mi ìfẹ́ jẹ́ kí fídíò ìgbójú. Once again, my name is Williams Olúwatósìn Kọ́mọ̀gúnbíyì, aka mass burial for the bad leaders, aka mass burial for the good leaders, aka alógún màṣíkà òjò àgbéwà kó lè gbé ọ̀dàlẹ̀. Ẹ má gbàgbé, ẹ like, ẹ share, ẹ comment, kẹ fi opinion yín sí comment section so that a lè kà á lè reflect in the next program wa. Fẹ́ẹ̀rẹ̀ tẹ́ bá fẹ́ gbópolówó ọjà fún wa tàbí fẹ́ fún wa ní ìkọ̀kan, ẹ lè pe nọ́mbà mi kó má lọ tàbí kó decline automatically. Ẹ má worry, ẹ send the text message tàbí voice note kó má gùn jù. Tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ 5 minutes, ẹ ṣe ní 1 minute so that ó máa yá wa lára láti gbọ́, because phone number tí mo fẹ́ fi sílẹ̀ yìí bí customer care line ó ṣe rí a day message tó wọlé lé 3,000 to 4,000 on a daily basis. Message tó wà lórí fóònù báyìí kì í sí more than 12,000 every day ló ń pọ̀ sí. So mo bẹ̀ yín nítorí Ọlọ́run, ẹ pè wá sórí +229 57 74 79 70 +229 57 74 79 70. Fẹ́yìn tó bá fẹ́ support wa ẹ lè fún wa super sticker, super chat, tàbí tó bá fẹ́ support wa financially fún títí studio equipment tá a fẹ́ rà, ẹ support mi sórí 021 41 68 704 021 41 68 704. Williams Olúwatósìn, GT Bank, Ojú Àgbéwà kò ní gbé ọ̀dàlẹ̀. I love you all.